والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا ẹni tá a fẹ́ pa yìí wọ́n ní ká ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ọlọ́dún kadhalika sakharnaha lakum ọlọ́ni àwa la rọ̀ wọ́n fún yín o wọ́n rọ̀ o nígbà tó lọ́run ti rọ̀ wọ́n yẹn ẹ̀yin náà wá ṣe dáadáa sí wọn. walakin yanaluhu at-taqwa minkum كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الحمد لله الذي جعل النسك عبادة له لا شريك له ولا شريك له فيها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣe anusk ìmọ̀ pẹran ìmọ̀ fi ẹran pípa jọ́sìn fún ara rẹ̀ ó ṣe ní ọ̀kan nínú àwọn ẹ̀sìn. ọlọ́run ọba ṣe ká máa pẹran fún òun nìkan ó ṣe ní àwọn ìbádà tá a wá ṣe láyé. ọlọ́run ọba Allah ó wá ṣe léèwọ̀ ká tó máa pẹran fún nǹkan míì yàtọ̀ sí òun ọlọ́run. ọlọ́run ọba Allah tó wá gbà wá láàyè tó ní ká máa sọdún tó jẹ́ pé ẹran làwa máa ń pa tá a bá ń sọdún léyà àwọn ọmọ pa ọmọ èèyàn. ọba tí ó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ọdún kọ́dún tí wọ́n ń ṣe tí wọ́n máa fi ń fa àwọn èèyàn mọ́lẹ̀ tí wọ́n máa ní lágbájá ti bọ́dún lọ ọlọ́mọdé àbá wọn ṣe o ọlọ́mọdé àwọ̀ bá wọn ṣe. àwọn ọdún Islam ara rẹ̀ náà ní ọdún léyà èyí tí ọlọ́mọ bá aláàpàṣẹ kápẹ́rán ń bẹ̀ ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tí a dúpẹ́ fún kọ́lọ́mọ bá aláà kí ọmọ sàjá sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. wassalatu wassalamu ala nabiyyina Muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nàbí wa Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó bá gbogbo àwọn ará lẹ́la àtàwọn sahaba rẹ̀ lápapọ̀. inna khayral hadithi kalamullah ọ̀rọ̀ tó dájú téèyàn máa ń tẹ́tí gbọ́ téèyàn máa ń jòkó fún òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú al-Qur'an wa khayral hadi hadi nabiyyu Muhammadin sallallahu alayhi wa sallam sunna nabuwa Muhammad òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ tá a gbọ́dọ̀ máa tọ̀. wa sharral umuri muhdathatuha gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá a bá ti rí inú àkọọ́lẹ̀ al-Qur'an àtàdísì bídíà ni wọ́n máa ń pè é wọ́n pè lẹ́sìn. wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar. ní tí wọ́n bá sì ti jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba ànú ni wọ́n máa jẹ́ gbogbo tó bá ti wá wókó ànú yóò padà wá wọná ọlọ́run kọ́lọ́mọ́sí wa lọ́mọ náà. akí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin wa ìtí wọ́n ní ká gbéyẹ̀wò láàrin yìí òun náà ni al-udhiyatu fadluha wal hikmatu fiha wa ahkamuha. al-udhiyatu ẹran léyà pípa fadluha ọlátọ́wọ́ fún wal hikmatu fiha kí ni ìdí pàtàkì tí ọlọ́run fi ní ká máa paléyà tọ́lọ́run fi ní ká máa paléyà lọ́dọọdún lẹ́yìn náà wa ahkamuha àwọn ìdájọ́ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa tó so mọ́ ẹran léyà òun náà la fẹ́ ṣàlàyé lẹ́nìí. al-udhiyatu ẹ̀rí ẹran léyà tá a máa ń pa yẹn òun ni wọ́n ń pè ní al-udhiya
wọ́n ní iya ma yudhibahu minal ibili òun náà ni gbogbo tí adádùbólẹ̀ tá ń pa fún ọlọ́run ọba wa bóyá rànkúnmí ni wàlbákọ̀r àbí màálù ni wàlgánàm àbí àgbò ni àtewúrẹ́ àgbò àtewúrẹ́ ni wọ́n pè ní gánàm yawma nahari níjọ́ ọdún ọjọ́ tá a máa ń pẹran tá a máa ń gúnran wa ayyama tashrik àtúmọ̀ ń pa láwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún yẹn ni wọ́n pè ní ayyamu tashrik taqarruban ila Allahi azza wa jalla àáfin súnmọ́ ọlọ́run àáfin jọ́sìn fọlọ́run afẹ́fẹ́ dẹni ọlọ́run afẹ́fẹ́ kọ́lọ́run súnmọ́ wa káwa náà súnmọ́ ọlọ́run bí bá ti pẹran èèyàn súnmọ́ ọlọ́run bí gbà téèyàn kírun tán náà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wasjudu waqtarib ọlọ́run bá ní ẹ kírun ẹ fẹ́rí kanlẹ̀ kẹ́sì súnmọ́ ọlọ́run bí bá ṣe ń fẹ́rí kanlẹ̀ sí ni ọmọ súnmọ́ ọlọ́run ọba wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹ̀rẹ́yà náà jẹ́ kò sí yàtọ̀ láàrin wọn àti irun bọ́ bá ti kírun ó súnmọ́ ọlọ́run tọ́ bá ti pẹran léyà ó súnmọ́ ọlọ́run ọlọ́run mọ́sá bu ẹnì kọ̀ọ̀kan wa láṣìírí àwa tá a ti ní ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ àdáwò tí tó gba owó náà kú lọ́wọ́ yẹn kọ́lọ́mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa àwa tí a fẹ́ ṣe tá a ti rí kọ́lọ́mọ́sá pèsè fẹ́ni kọ̀ọ̀kan wa ad-dalilu ala mashru'iyyatiha ẹ̀rí nínú al-Qur'ani pé iléyá pípa ẹ̀sìn ni iléyá pípa ọlọ́run ọba Allah ó ṣe ní ìjọsìn tá a wá sí ilé ayé qawluhu ta'ala òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run ọba Allah ń sọ nínú al-Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní fasalli ila Muhammad kírun wanhar kò sì pẹ̀ràn léyà fasalli wanhar suratul Kawthar lọ́wọ́ suratul Kawthar Quran 108 ibẹ̀ lọ́wọ́ ayẹlẹ kejì fasọ́lì kírun ìdí wanhari kò sì pẹ̀ràn léyà lẹ́yìn rẹ̀ ajẹ́pẹ́ ẹran táwọn ń pa ẹran tó jẹ́ pé ọlọ́run pa wá láṣẹ láti inú Al-Qur'ani ni gbogbo àwọn tí wọ́n ń pẹ̀ràn míì táwọn náà ń pẹ̀ràn wọn ní ẹlẹ́sìn ẹran táwọn ń pa ní èṣù lọ́pọ̀ àwọn láṣẹ kọ́lọ́mọ bá aláàkọ́mọ́jà bá wọn pẹ̀ràn Ṣàngó kọ́lọ́mọjà bá wọn pẹ̀ràn Ògún kọ́lọ́mọjà bá wọn pẹ̀ràn òòṣà kọ́lọ́mọjà bá wọn pẹ̀ràn Ògún ẹran ọ̀sẹ̀ ẹni máa ti ń pẹ̀ràn fọ́sẹ̀ ti ń da ẹ̀jẹ̀ lérí ọṣẹ ń pẹ̀ràn fún àlìjànnú ni kọ́lọ́mọ bá aláàkọ́mọ́sà sọ wa níbi ìbọ̀rìṣà a jẹ́ pé amọ̀rọ̀láhu bìlìjámù bayna al-ibadatayn ọlọ́run ọba àlá ọ̀pọ̀ àwọn aláṣẹ oníkájà ìbádà méjì papọ̀ as-sala wan-nahar ìkírun fọlọ́run àti ìpẹ̀ràn fọlọ́run méjèèjì ìbádàtáni ẹ̀sìn ní méjèèjì kọ́lọ́mọ bá àlá kọ́mọ́sà ìgbà lẹ́sìn fún wa bá a ṣe lè kírun fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run a gbọ́dọ̀ pẹ̀ràn fẹ́lòmíì yàtọ̀ sí ọlọ́run ọba wa ad-dalilu ala annaha ibada muthbata ẹ̀rí lérí pé ẹran léyà èyí táwọn ń pa àwọn adájẹ́ mùsùlùmí wípé ẹ̀sìn tiwa ni ẹ̀sìn wa ni kìí ṣe ẹran ẹbọ ọlọ́run bá aláṣọ nínú al-Qur'ani karim ọlọ́run bá ní walibudna ja'alnaha lakum min sha'airillah ọlọ́run bá ní ẹ̀rí àwọn ẹran àwọn rànkúnmí ta ní kẹ́ máa pa yẹn min sha'airillah ay min ibadatillah ó wà nínú àwọn iṣẹ́ ẹ̀sìn tá a fẹ́ kẹ́ fi hàn táwọn èèyàn máa rí tẹ́ ẹ bá ń ṣe kínní tẹ́ ẹ bá ń ṣe lakum fiha khayri ọlọ́run bá ní lakum khayrun fiha ọlọ́run bá ní orí ń bẹ ń bí ẹran yẹn ò tẹ́ ẹ bá pa ò ẹ rí orí ń bẹ ìtumọ̀ ẹni pé ẹ gbà ládàá ẹ tún wá súnmọ́ Ọlọ́run ẹ tún wá jẹran gbogbo ẹ̀ náà oore ni Suratul Hajj ayah 36 ibẹ̀ lọ́lọ́run ti ń ṣàlàyé fún wa yìí pé ẹ̀ràn léyà pípa ẹ̀sìn ni oríṣi ń bẹ ń bẹ fáwọn àtàbà pa ọmọ ìyá yọ̀ọ̀dá kí wọ́n náà pa lọ́dún ní olówó ẹgbẹ́ rẹ̀ ń pa ẹni tí olówó tó gan ń pa ẹlòmíràn ní òun tí kọ́lé ní òjò wọn pa òun tí fẹ́yàwó ní òjò wọn pa ẹran léyà ẹ̀dá kan wọ́n pè nǹkan lẹ́sìn olótorí pé ò ti fẹ́yàwó ṣé ìgbà tó ti fẹ́yàwó sóòkírun ìgbà tó ti fẹ́yàwó sọ́gbàwẹ̀ ìgbà tó ti fẹ́yàwó tó ti kọ́lé ọmọ ìyá mi ṣé ọmọ kírun ẹ̀sìn dàrú lẹ̀ Yorùbá gan alóhùn ò tí wọlé yá ò tí wọlé yá báwo téèyàn bá ti bàlágà ó ti ṣe kíni
ó ti wọlé yà nígbà tí bàlágà gbogbo ẹ̀sìn ti dọ̀ràn yẹn ní ọrùn rẹ wọ́n ti sí fáìlì fún ọ. ẹ̀rọ dọ̀ ń lo mọ́tò 2 million 5 million kò sì ní paléyà yóò ra bàtà 100,000 50,000 kò ní paléyà èló wọn ń tẹ ewúrẹ́ jẹ̀mọ́ ọjọ́ lọ ìjọ tí àwọn tí wọ́n paléyà tí wọ́n bá ń gba aládàá léyà ọ sàbámà ọ wà omi lójú báyìí omi ò sì ní jáde kọ́lọ́ mọ́sá ìsànú ẹnì kọ̀ọ̀kan kọ́lọ́ ń jẹ́ àtàjí o ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa àdèlílù thalith ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta táàfin mọ̀ pé ẹ̀sìn ní iléyà ànábì ló sì fi kalẹ̀ fún wa àfáwà Anas ibn Malik wọ́n ní àwọn rí báyìí láyé mọ́ yé ìgbà dọ́hà nabiyyu sallallahu alaihi wasallam bí kabshayni amlahayni aqranayn ànábì pa ẹran léyà lójú àwọn báyìí pẹ̀lú àgbò méjì tó tóbi amlahayni tó ní kọ́lọ̀ white àti black tí wọ́n ní amlaha ẹran tó ní kọ́lọ̀ black àti kíni àti white Anas ó tún júwèé kọ́lọ̀ ẹran yẹn tẹ́fì mọ̀ kó dá lójú olóhùn rí báyìí tá ànábì pẹran léyà àgbò méjì rabata tó tóbi dáadáa ó wá jẹ́ amúláhàíní wọ́n ní kọ́lọ̀ black àti white la akọrọ̀nẹ́ẹ̀nì wọ́n sì níwò tí ìwò náà tó gùn dáadáa ẹni tí ń júwèé ẹran tá ànábì pa oúnjẹ yé wáyé pé òun wà ń bẹ̀ ń gbà tá ànábì ń ṣe kíni tá ànábì ń pa súnà ní ká máa pa ẹran léyà ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pá iléyà ìwọ́n tó wá ní alùsúnà ìwọ́n náà òyìn dáàfin mọ̀ pé òun ṣe súnà náà ni pé kí wọ́n náà máa pa iléyà tipa rẹ̀ bá ti ṣe kíni tó bá ti ka àfàwọn Anas ní dàbá ahuma biyadihi wasamma wa kabbara ó ní ànábì fi ọwọ́ rẹ̀ ló fi dubai lójú mu ó ní Allahu akbar ó sì bismillah Allahu akbar ó ní tá ànábì fi pa ẹ̀rọ léyà nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn àtàn tẹ̀lé súnà nàbì ọlọ́mọsọ wà láhùn o ẹni bá ti lówó ó ti wọ iléyà ẹni tí ò lówó ni ọ̀wọ́ léyà ìbá àjàgbàlagbà bẹ́ẹ̀ bá ti bàlágà tó bá ti lówó tó lè fi rẹran léyà ó ti wọ léyà ọkùnrin lè pa léyà obìnrin náà lè pa léyà ẹ̀yin mahat ẹ̀yin náà pa léyà ó ti ra góòdì ó ti ra bíìdì àbí ó ti ra bàtẹ́rì sísì gbogbo ẹ ti wà nulẹ̀ tó bá ti ń lọ sàárè wọn ni kò tẹ̀lé ọ láàdẹ ẹran iléyà ni ó tẹ̀lé ọ ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa alihikimatu fi al-udhiya kí ni ìdí pàtàkì tọ́lọ́run fi ní ká máa paléyà alákọ̀ọ́kọ́ kálímà rántí pé anaharu wa dhabuhu lillahi azza wa jalla ìbáàdà ìmá pẹran ẹ̀sìn ni sẹ́ẹ̀rí ẹran tọ́lọ́run dáhùn àbí gbogbo nǹkan tó lẹ́mí tọ́lọ́run bá aláàní ká máa pa àádùn àwọ̀ adárúkọ ọlọ́run síbẹ̀ ká tó dùn àwa gbọ́lọ́n tóbi ńgbà tá a bá ń dùn nítorí pé ọlọ́run ọba àlá ló dá ẹ̀mí yẹn ọlọ́run ọba àlá òun ló sì ní ká pa á ọlọ́run ọba àlá ọwọ́ abúládá kalẹ̀ tó fẹ́ fún wa tá a bá pa á tán a gbọ́dọ̀ tó wá pa ẹran fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run bá a ṣe máa dún ẹran yẹn adìẹ ni ẹran ni kọ́dà èdè ni kankan yín èdè ni eṣinṣin ọ gbọ́dọ̀ lọ lè pa á sídìí òòṣà ọ gbọ́dọ̀ pa abẹ̀mí fún nǹkan kan àbí kó jẹ́ pé ọ̀pá fọlọ́hún ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ ìdí pàtàkì tọ́lọ̀ fi ní a máa pẹran lọ́dọọdún nìyẹn nítorí pé kì í ṣe pé à ń sẹ̀ ń pẹran à ń pẹran kọ́dún tó dé àmọ́ ká lè mọ̀ pé nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ọdún iléyà òun náà ní gbogbo àtàbà pẹran bá a ṣe pẹran fún Allah nínú ọdún iléyà yẹn gbogbo ẹni tábà tó pa náà ká mọ̀ ní bismillah Allahu akbar ká máa pa pẹ̀lú orúkọ ọlọ́run ká sì máa pa nítorí ọlọ́run afẹ́ jẹran alọ́mọ́kà àparí umura àti hajj àpẹran àbí afẹ́ kómọ àpẹran afẹ́ sọ wàlímà yàwó àpẹran afẹ́ pẹran jẹ fúnra wa àpẹran a sì wá sí bisimilahi Allahu akbar ọ gbọ́dọ̀ tó wá pẹran fún nǹkan mi mọ́ yàtọ̀ sí ọlọ́run ọba wa ọlọ́run ọba ní kólé ìrẹ́ ànábì sọ pé inna salati irun tí máa kí wà nusuki tó wà bẹ́ẹ̀ yẹn ẹran pípa ni irun mi ìrẹ́ ànábì máa sọ fún gbogbo ayé kọ́ ọ máa sọ níwájú wọn yí pé inna salati irun gbogbo àti máa fẹ́rí kanlẹ̀ tí máa kírun wà nusuki gbogbo àti máa mú ẹran láti máa dá àdúgbò láti máa dùn wọ́n máa hayáyá gbogbo ìṣẹ̀mí mi wọ́n máa máa ti àti tí kú lélẹ́rí lillah ọlọ́run nìkan ní máa fún o
Rabbil alamin ọba tó ń darí gbogbo ayé la sharika lahu ní fún nǹkan míì ní ìjọsìn tí mo kà sílẹ̀ yìí o ní kírun fún nǹkan míì inna salati àbí wa nusuki ńkọ́ ní pẹran fún nǹkan míì la sharika lahu sì ní fún ìṣẹ̀mí mi nígbà nǹkan míì láàyè nínú ayé mi lẹ́yìn ọlọ́run nìkan ní fi sẹ́mi mi tí n bá sì kú yín kú lérí àṣẹ ọlọ́run ní kú oyè lérí àṣẹ òòṣà ní tẹ̀lé nǹkan kan lẹ́yìn ọlọ́run ìtumọ̀ ẹni pé àṣetẹ̀yìn máa ń kírun fẹ́ni tí èso ọlọ́run kí ní ṣe jama ń ṣẹbọ ẹni tí máa ń fún ẹlòmíì nínú sukùn ńkọ́ wà ní sùkì ẹni tí máa ń pẹran fún nǹkan míì ó ti di kíni ó ti dẹ̀lẹ́bọ ibẹ̀ ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ táwọn àfáàlẹ̀ Yorùbá máa sọ fún wa pé ara àwọn táwọn wá mọ́ṣáláṣí àwọn gbààwẹ̀ àwọn lọ Mákà àtúnpà àwọn kèfèrí àwọn nígbà wọn kèfèrí nígbà tó fún ọtọ lọ́gbọ́ ebe kọ́ má pẹran sí ìdí Ògún mọ́ má pẹran sí ìdí Ọbàtálá àwọn yẹn ń ju ẹran sínú omi Ọ̀ṣun àwọn yẹn ń ju ẹran odidi màálù sínú òkun àwọn yẹn ń ju odidi àgbò sínú ọ̀sà tí wọ́n fi rúbọ wọ́n ní ẹran eléyìí ẹran iye májá ni ó àwọn táwọn náà sì ń wọ́n mọ́sálásí wọn kírun àwọn rò pé kéèyàn kà wọ́n fẹ́rí gbálẹ̀ nìkan kọ́ mọ́ gbàgbọ́ ni wọ́n ń pè mùsùlùmí ọ̀rọ̀ wọn ń dàrú mọ́ wọn lọ́wọ́ kò sì dàrú mọ́ wọn tí wọ́n ń ṣe àmọ́ lọ́wọ́ padà tó tó bá dijọ́ àlùkìyàmà wọ́n tó ń ṣe bọ́ tó wọ́n mọ́sálásí tó wọ́n ń kanra pé wọ́n lè ṣe muslim níbo ọ̀dà nǹkan mí papọ̀ mọ́ náà ló jẹ́ àmọ́ pé ó ní káfíìrì tó bá ti dúró lérí islam nìkan ó wá di mùmín bẹ́ẹ̀ bá padì ẹ pé bàbá ológun bàbá olóòsà wọn lọ́rẹ̀ ẹ̀mẹ́rin wa àkùkọ ẹran òbúkọ ẹran àkẹ́ ilẹ̀ Yorùbá yóò máa káàkiri wọn ní ẹran àkẹ́ wọn fẹ́ lò ó ti rẹ̀ tipẹ́ wọn ní wọn fẹ́ pin ẹran náà wọn fẹ́ pin fáwọn ayé àwọn ayé tí òmùgbà tá a rẹ̀ ṣe tó ń sèmùgbà tí ó lọ ọlọ́run àwa dúpẹ́ tàwọn ìdí o adúpẹ́ yìí máa ní o àgbà pé kó láyò sí Ìbàdàn illa ma kataba Allahu lana kò tí ń tí ó sọ àfẹ́ntọ́lọ́n bá kọ fún wa wọ́n maulana òun náà lọ́ba tí wa táwa fẹ̀yìntì ọmọ ìyá mi abá ti pẹran sídìí òòsà àbá pẹran fóògùn ọ̀sẹ̀ àfọ̀njálàbí sọmọ pé à ń sọ fún ọ látijọ́ yìí pé kò yé gbẹran mọ́ kò yé gbadìẹ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ sọmọ pọ̀ ń dá sí eré ọṣẹ ni ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀fín rárí ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀fín rárá kó nígbà mí gan ẹ̀jẹ̀ rẹ̀ ń mú pẹ̀lú sinapu eléyìí ọ̀dàrú lẹ̀ Yorùbá o gbogbo ẹni ọba ti pẹran tó bá jẹ́ pé wọ́n fẹ́ lò ó ní láti fi ṣe oògùn ẹran tọ́pa yẹn ẹyẹlé tọ́pa yẹn àdàbà tọ́pa yẹn oyè ẹ̀bọ ni o gbogbo tó bá ti lẹ́mìí àyèpá fẹ́lómi àfi fún Ọlọ́run ọba wa torí gbogbo bí wọ́n mẹ́ran lọ wọ́n fi ń súnmọ́ èṣù ni takọ́rùbá ilà ṣàyàtì tiwọn àwọn fi ń súnmọ́ èṣù ni lè jálìbù náà fẹ́ torí àǹfààní kan tí wọ́n rò pé àwọn òrè lára èṣù yẹn àwọn olè dáfẹ́ òdòrè àbí torí kó lè bá a ká ìnira àbí àdánwò kò fún wọn kọ́lọ́n wọlé àánú ẹ̀ àdáwò tí wọ́n bẹ ní kọ̀ọ̀kan wa tó ọmọ wa gbé wa dìgbàdìgbà ẹgbẹ́ ajé alẹ́ àfà ẹ má da lóhùn ẹgbẹ́ lẹ̀ ẹjá gbé lọ wọ́n lágbájá wọ́n mìíràn bá wa ń bí yá lọ kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run Suratu Al-An'am aya 162 ibẹ̀ láti mọ̀ pé ẹran pípa la sharika lah àyè pàáfẹ́ lómi yàtọ̀ sí ọlọ́run ọba wa ẹ̀yọ́ mayami nílẹ̀ Yorùbá wọ́n máa ń pẹ́ran sí di òòsà ojúbọ wọn pẹ̀rẹ̀ síbẹ̀ àwọn náà wọ́n padà jẹ́ ẹ̀rí láwọn ilẹ̀ lárúbáwá kan nísìn sàárè ṣéwù tí wọ́n kọ́ kalẹ̀ wọ́n sì lọ wájú bẹ̀ yóò sì pẹran yóò sì jù yóò dẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ yóò sì kú mbẹ̀ ẹ̀mí ẹ̀ ni pé òun fi ẹran yẹn súnmọ́ ṣéwù yẹn kí ṣéwù yẹn kó lè bí àbùkátà òun àbí kó lè bá àwọn sọ fọ́lọ́run kó òun níṣòro èyàn pọ̀ ní lárúbáwá ń sìn àwọn ẹni wọ́n pè ní kòbóore yóòn àwọn tí wọ́n ń sin sàárè tí wọ́n ń sin àwọn tó wà nínú sàárè kọ́lọ́mọdé bá wọn ṣe eléyìí ò tí ì dọ́dọ̀ wá ń bí wọn ò tí ì import rẹ̀ débi kọ́lọ́mọdé wọlé ọlá agbára Ọlọ́run àmọ́ àwọn tiwa náà àwọn náà ń pa di ẹlẹ́rìí ọṣẹ ẹlẹ́bọn gbogbo wọn nǹkan abẹ̀mí àyípa àfikọ́jẹ́ pé torí Ọlọ́run nítorí wọn bá sì ní ká pa láti kíní iná láà máa pa alákọ̀ọ́kọ́ nu ẹ̀kọ́ pàtàkì tá a fẹ́ kọ́ àtàrí ìwòye tá a fẹ́ ní nínú ara léyà àtàǹjẹ̀ràn tẹ́lẹ̀ náà àbí jama àǹjẹ̀ràn kálukú náà jẹ̀ràn ìjẹran nìkan ò nítumọ̀ tá a bá máa kílẹ̀ ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká máa kọ́ lára ẹran léyà lọ́dọọdún ẹlẹ́ẹ̀kejì ihya'u sunnati nabiyillah Ibrahim alayhi salam ọlọ́run ọba aláàfẹ́ ká máa rántí ojú ọ̀nà anabi Ibrahim
aleyhi salatu wa salam èyí tó dé pé ọlọ́run bá aláàpá láṣẹ wípé ọmọ rẹ̀ ẹyọ kan tó bí Ismail wípé kọ́ lọ́ọ́ lè pa anabi ọlọ́lá lóòótọ́ anabi lálàá anabi wa Ibrahim ọlọ́lá aláwọn anabi ọlọ́run sì ní wáhàyí ni ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba ni táwọn anabi ọlọ́run bá ti lálàá pé kíní kan ṣẹlẹ̀ ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ nìyẹn wọ́n mọ̀ lọ́ọ́ lè ṣe nǹkan yẹn tán bá ti jí ẹ̀yọ́ maya mi anabi wa Ibrahim ó sùn lọ́ba lálàá ọba sọ fún ọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi inni adbahuk mo mọ̀ lálàá pé mo dú ọlọ́run ẹ lálàá pé ẹ dú mi ṣé bí ọlọ́run ọba aláàní ló mú àláyẹn wá fún yín ifo alima tó mọ̀rọ̀ ọlọ́run ní kẹ́ ẹ pa mí nìyẹn ìyẹn ọ̀dàrú mọ́ Allahu akbar ọmọ tó jẹ́ pé ọ̀sẹ̀ ń dàgbà bọ̀ tàwídìí sì ti yé ìgbé tọ́lọ́run bá ti pàṣẹ ìbá jẹ́mi wa náà lọ́pàṣẹ kọ́ lọ àṣetán ìtọ́lọ́run ní kò ṣe yẹn ṣe o satajidu insha Allah mina sabirin ó rí i pé yín ṣe sùúrù tó fi dùn mí tán àsìkò tọ́lọ́run lálò pẹ̀lú ara wa náà nìyẹn bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn ọlọ́run wọ́n já sí iná o gbogbo àwọn ọmọ wa ọlọ́mọdé wọn rìnnà míì lẹ́yìn ọ̀nà Islam táwa náà rìn kọ́ wá sàlékún yín mánì tiwa àtàwọn ọmọ náà wọ́n já àwọn ọmọ ó ṣe tiwọn lọ́tọ̀ kò sórí burúkú tó kí bàbá ọmọ lọ apá ọ̀tún kọ́ ọmọ gba pósì lọ ìbànújẹ́ dojoojúmọ́ ni. ọlọ́run bá láwọn sọ fún wa pé falama asilama ọlọ́run ní asilama ọlọ́run ní àwọn méjèèjì Ibrahim àti Ismail bàbá àtọmọ nígbà tí wọ́n wá ju sẹ́lẹ̀ pé àwọn tẹ̀ láṣẹ ọlọ́run wàtàláhu lilijabin anabi Ibrahim ó wá sọ fún Ismail pé ó ti yá Ismail ó sì sùn sílẹ̀ lẹ̀ wọn ò dé lọ́wọ́ o wọn ò dé lẹ́sẹ̀ o sẹ́mọ̀ pé ẹran báwa bá dé yọ sá lọ anabi Ismail òun náà gbàfà wàtàláhu lilijabin nígbà tó fẹ́ gbẹ́lélẹ̀ wọn náà dẹ́yìn náà ayá Ibrahim anabi Ibrahim kọ́ da ọbẹ̀ dé lọ́rùn báyìí ọlọ́run ní àwàlàwà pè é pé Ibrahim wọn náà dẹ́yìn náà ayá Ibrahim ìwọ Ibrahim kọ́dé sọ dọ́kítọ́rù uyá aláàrẹ̀tọ́lá tá a sì ní kọ́ lọ́lẹ̀ dú ọmọ rẹ̀ ó ti mú àlá náà ṣe ọ gbọ́dọ̀ dùn mọ́ o inna kadhalika najzil muhsinin àwọn ọlọ́run ó sàn án lẹ́sàn-án torí pé ó ti wà nù àwọn ẹni rẹ̀ inna hadha la huwal bala'ul mubin àwọn náà mọ̀ pé àdánwò ní ta ni o ṣeun àdánwò ní fún ọ afẹ́fi dán owó náà ni bóyá ó nífẹ̀ẹ́ wájú ọmọ lọ àbó ó nífẹ̀ẹ́ ọmọ ju àwọn ọlọ́run lọ ọlọ́run ní àdánwò yẹn àdídì pa ọ́ láṣẹ rẹ̀ ni ọlọ́run bá ní wọ́n fàdà ináhù ọlọ́run bá ní àwa apààrọ̀ Ibrahim pẹ̀lú kíní bìdìbò in azim pẹ̀lú àgbò tó tóbi ànábì Ibrahim wòkè báyìí àgbò yẹn ń bọ̀ látòkè sẹ́mà ní jama ẹ dákun ẹ kàn ń bọ̀ láti sẹ́mà mẹ́ẹ̀ẹ́ ó sì balẹ̀ jìgà ẹ̀yọ́ màyá mi mọ̀jísà ní jama ó balẹ̀ báyìí ọlọ́run bá aláàní wa tarakna alayhi fil akhirin àgbò yẹn ní kọ́ pa ọ̀yà Ibrahim ọ̀yà sọ pé kí Ismail ó dìde ń tẹ̀ àgbò yẹn ní kọ́ pa bó ṣe wá pa ọ́n táyé ó fi parẹ́ àásọ̀ dẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ń bọ̀ nínú àwọn tí wọ́n bá tún gbàgbọ́ bí ìwọ náà àgbò ni wọ́n máa pa wọ́n máa fi àgbò pípa tí wọ́n rántí àgbò tiẹ̀ tí wọ́n pa ọlọ́run bá ní salamun ala Ibrahim ibi ọlọ́run ti stamp tànàbí Ibrahim ni ọlọ́run ní àláfíà wa kọ́ ọmọ bẹ́ẹ̀ lérí ẹ̀ ìwọ tó ń dààmú mọ́ ò ní dààmú láyé ò sì ní dààmú nù sáré ò ní dààmú jọ́lù kìyàmù ibi ọlọ́run ti parí tànàbí Ibrahim salam tọ́lọ́run bá ti ní kálàáfíà ọmọ báyàn ẹ̀dá òkun ló tó kù jẹ́mọ́ ọlọ́run mọ́sá ìsànú àwa náà ọlọ́run mọ́sá ìsànú àwa náà àláfíà tọ̀dọ̀ ọlọ́run mọ́sá ìjọ ọmọ bá wa gbé ọlọ́run ní kadhalika najzil muhsinin ọlọ́run bá ní ẹ bá a ṣe ṣe náà nìyẹn gbogbo àwọn tí wọ́n bá ti ń sìn wá lódodo tí wọ́n sì ń ṣe dáadáa sáwọ́ ọlọ́run á mọ̀ san wọ́n lẹ́san kí ni dáadáa tá Ànábì Ibrahim ṣe ń bẹ̀ wọ́n ẹni dáadáa tó ṣe dáadáa ni pé ọgbà fàfà dánwò ìwọ náà gbà fàfà dánwò tiẹ̀ náà kó lè sinmi kí sàlámù ọlọ́run kó lè kíni kó lè sọ̀kalẹ̀ lórí ọ̀là aláàfíà tó bá ti gbà fọlọ́run
wípé bọ́lá ń ṣe fẹ́ ni ẹni máa dúpẹ́ lórí èyí tí ń dùn mí nú ẹni ń ṣe sùúrù lórí èyí tí ń bà mí nú jẹ́ àdéhùn lọ́lọ́run fi ṣe ọlọ́run bá aláà ní innahu ẹ̀rí Ibrahim min ibadinal mu'minin nínú àwọn olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn kànkè òun náà ni Ibrahim o nínú àwọn ẹrú wa tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ti fún àwọn yẹn ní tẹ́síkíyà ọlọ́run bá aláà ó ti rẹkọmẹ́ndì àwọn ìpẹ́tọ̀ àwọn eléyìí o ọlọ́run ọba aláàrin àwọn eléyìí ní ìmánì o ọmọ ya ìmánì kìí sàdánwò eléyìí nìkan ni Ibrahim rí o ẹ̀yọ́ mọ̀ ya àdánwò pọ̀ rẹpẹtẹ o tọ́jú pé tá a bá ń kàn sí ilé oṣù látara bẹ́ẹ̀ èrè sùúrù lérí àdánwò àti lérí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba òun náà ni kọ́lọ́hún sọ̀yàn di ẹni rẹ̀ lẹ́yìn náà èèyàn jẹ́ wòlíì ọlọ́run ọba wa tó bá jẹ́ èèyàn lásán tó bá jẹ́ àwọn ànábì ọlọ́run ọba Allah yóò fi gbé wọn ga nínú ipò tó eléyìí ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ tá a bá ti ń gbọ́ pé ilé yá ń bọ̀ ó yẹ ká máa fi ilé yá ká máa fi rìndíhùn yín má nìwà ni kì í ṣe pé a máa wo pé màálù ní dáàdi fẹ́ pa àgbo mọ́mì rí wo rẹ̀ èmi wà lọ́lẹ̀ haúsá ọ̀pọ̀lọpọ̀ inú ọmọ dùn àtẹ́ńtọ́ fẹ́ tẹran àtẹ́ńtọ́ fẹ́ jẹran àwọn obìnrin ti máa fọ pọ́ọ̀tù wọ́n ti máa sọ èyí tó fi ṣe ṣeré èyí tó bọ̀ èyí tó dín gbogbo ẹ̀ náà dáa àpé ọ̀dà àmọ́ ìyẹn gangan kọ́ ni wọ́n fẹ́ ká mú nínú ọdún iléyà ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà ni pé ká gbàfà fún ọlọ́run bí ànábì Ibrahim ṣe gbàfà fún ọlọ́run ọba ká sì gbàgbé ọlọ́run padà dùn wọn nú tá a bá gbàfà fún ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ẹlẹ́kẹta nínú àwọn ìdí pàtàkì tó wà nínú ẹran iléyà táǹpa imtihanullah li taqwa ibadihi ọlọ́run ọba Allah ó fẹ́ fi wo ìgbàgbọ́ wa àti bẹ̀rù ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala lan yanalallaha luhumuha ọlọ́run ọba ní ẹran yín tó tóbi yẹn kò ní dọ́dọ̀ ọlọ́run ọba o òun ọlọ́run ọba yìí jẹran wala dima'uha ẹ̀jẹ̀ ẹran tó dẹ̀ ń sàn yẹn ẹ̀tọ́ mọ́ tónítóní yẹn ọlọ́run bá ní ẹ̀jẹ̀ rẹ̀ onídọ́dọ̀ ọlọ́run walakin yanaluhu taqwa minkum ìbẹ̀rù ọlọ́run ọba tẹ́ fi paléyà yẹn òun ọlọ́run fẹ́ lò ọ̀rọ̀ jùmọ̀wó nítorí ọlọ́run fẹ́ lò náà nìyẹn ọwọ́ ń pẹran fún ọlọ́run nìkan pẹran fún nǹkan míì mọ́ nítorí ọlọ́run fẹ́ lò nìyẹn ara rẹ̀ gbọ̀n nígbà tó du ẹran yẹn tán ẹran tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sísìn òun ló ti yajúlẹ̀ ló ti najúlẹ̀ yìí tí wọ́n náà padà najúlẹ̀ ńjọ́ mi ẹ̀rú gbà ọ́ ẹ̀hà lọ́ọ̀ ní ìbẹ̀rù ọlọ́run tá a fẹ́ lónìí ọlọ́run ní pẹran ó sì pẹran Suratul Hajj ayah 36 nínú àwọn ìdí pàtàkì tá a fi pẹran léyà as-sadaqa ala al-ahli wal-fuqara wat-tawsa'atu alayhim òun náà ni pé kálíbà ṣe sàrà a máa ń fẹ́ ẹran ṣe sàrà o àmọ́ kò ní jẹ́ ẹran tí wọ́n dá o ẹnìkan kan pàdé rẹ ní bus stop ó ní aláàjì ẹ pàdé àkókò o nítorí ọ̀dà o ó ní tí ọ̀dà náà lẹ́ẹ̀mọ̀ rí kí bẹ́ẹ̀ ṣe ń lọ tí ọ̀dà lẹ́ẹ̀mọ̀ sí kíni iná lẹ́ẹ̀mọ̀ rí wọn èyí dá ẹran fún mùsùlùmí òdodo mùsùlùmí fẹ́ ṣe sàárà òun ni ó mú ẹran tó bá wù yóò pa á lásìkò tó bá ṣe kíni lásìkò tó bá wù yóò wá fún ẹni tí tó bá wù àmì ẹran tó bá ti ní ṣe pẹ̀lú pé àkùkọ ní kẹpa ẹ má pa abo adìẹ orúkọ ní kẹpa ẹ má pa abo ẹran màálù ni kọ́dàgbà mi wọ́n máa dá èèyàn fáwọn èèyàn pé èèyàn ni kọ́ ló ń sọ wa mẹ́ẹ̀ tó bá jẹ́ àwọn ẹran tá a máa ń jẹ tẹ́nìkan bá ti dá ọ gbọ́dọ̀ ṣe torí ẹni yẹn ó sọ ẹni tó sọ fún yí pé àkùkọ ni ó là ọ kìí ṣe abo adìẹ lẹ́yìn náà tó bá tó sọ fún ọ pé àsìkò báyìí lọ́pàá ọ gbọ́dọ̀ dáhùn torí sàárà wọn tó wálẹ̀ tẹ́lẹ̀ pátá lásìkò báyìí ni yóò sọ ohun tó dé tí ò fi tọ́ lásìkò míì ẹlẹ́ẹ̀kẹta wọn gbọ́dọ̀ sọ fún wọn pé àwọn ayé lọ́ọ́ ha fún àwọn àjẹ́ ni wọ́n ṣe kí ni wọ́n gbà ó pin fún ya ilé ọkàn ìyá àṣàlẹ̀ náà fóònù náà àwọn ìyá yẹn òyìṣì bí wọ́n ṣe wà yẹn o àwọn náà ń darí ayé o bẹ́ẹ̀ bá ti lọ lè fún àwọn ìyá yẹn èyí ti sọ àwọn ìyá yẹn dọ̀ ọlọ́wọ́n bá ti ń darí kádàrá èyí ti dẹ́lẹ́bọ̀ ẹ̀yọ́ màá yá mi sàárà ni ẹran léyà ó ṣe sàárà fún àwọn fámìlì ẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wọ́n jẹran ó fa àwọn tálíkà ó tún fi pamọ́ òsì tó burúkú fi pamọ́ kó tó máa jẹ́ díẹ̀díẹ̀ ẹ̀yọ́ màá yá mi
àwọn aláìní àwọn neighbor rẹ ó fún wọn sàárà ní ẹran léyà sàárà sì ní ìmọ̀ ń bí oore fún yàn yìí sì máa ń ṣe kí ni yìí sì máa ń tilẹ̀kùn aburú ló fi jẹ́ pé ordinarily ó lè fẹ́ràn sí sàárà lẹ́ni day lẹ́ni time ọkàn ronú dọ́kan ọkàn ní kẹ́nìkan bọ́ pa màálù àbí ewúrẹ́ àbí àgbò láì ṣe pé nìkan dá ọ ó sì pa á tán ó gbé fáwọn èèyàn ó pin fáwọn èèyàn ọlọ́run fi ti aburú kò fún ọ ó lè pàdé kó fáwọn èèyàn kò lẹ́sẹ̀ àmọ́ kó mọ́ lọ́mọ ẹbọ kó sì má lọ́mọ bídíà torí ìjọba ti jẹ́ ẹbọ kí ni ó jẹ́ jàmá bídíà ni ó jẹ́ àwọn èèyàn ń rí adìẹ mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta wọ́n rí màálù mọ́lẹ̀ fúnjọ́ méje lẹ́jọ́ keje wọ́n sì wá pa èyí tí ó bá kú síbẹ̀ èmi ò ní kú o àwọn àjànà ọmọ fàtẹ́kùn sí kí ló ń sọ yìí nǹkan bẹ lọ́wọ́ àwọn jálàbí wọ́n sì wá mú jáde ara ó ti ní yóò ti wíìkì wo àwọn sàárà jagunjagun báyìí ayé ṣe kí ni ayé bá wọn ṣe ẹran iléyà sàárà ni sàárà tó lẹ́tọ̀ ni lẹ́yìn náà ẹlẹ́karùn-ún ashukuru lillahi ala ni'amihi aljazila wa ala'ihi alazima ẹran iléyà pípa bó ṣe lọ́dún tó mú owó tó pẹ́ràn yẹn ó fi dúpẹ́ fún Ọlọ́run lérí àwọn ìdẹ̀ra tó ṣe fún ọ ipe ìwọ náà Ọlọ́run ní kí ọdún ní ọba ọ oríyàwó ọ̀rọ̀mọ ọ̀rọ̀kọ iṣẹ́ rẹ̀ sì ń bẹ lọ́wọ́ ẹ̀ kìtì bọ́ ọlọ́mọdé ọbọ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ sì ń tò ọláǹfààní àti sẹ̀mí ò sí lọ́sibítù sí ní bí wọ́n ti ń wo wèrè ọdún bọ́ láyé ẹran yẹn òfin dúpẹ́ fún Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ní kadhalika sakharnaha lakum Ọlọ́run ọba ní àwọn Ọlọ́run ọba la rọ àwọn ẹran yìí fún yín bẹ́ẹ̀ ṣe dáhùn dùbúlẹ̀ yẹn àwa la ní kí wọ́n gba rírọ̀ o àwọn ẹran òyìṣẹ́ o àwọn Ọlọ́run la rọ̀ wọ́n fún yín Ọlọ́run ní la'allakum tashkurun kẹ́ ẹ lè máa dúpẹ́ ikú wọn fẹ́ pẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹran pa lásán ó yẹ kó dúpẹ́ Ọlọ́run ọba ní ẹran pípa yẹn ẹ fi ń dúpẹ́ ni o Suratul Hajj ayah 36 okumuha kí ni ìdájọ́ ẹran pípa ẹran léyà ìdájọ́ ẹran léyà sunnatu muakkada súnà tá a kàn nípa ni súnà tá a kàn nípa ìtumọ̀ ẹni pé ládàá rẹ̀ pọ̀ àmẹ́ni tí ó bá pa kò lẹ́sẹ̀ ẹni tó bá pa yóò gba ládàá tó ṣe kíni ládàá tó pọ̀ àmẹ́ni tí ó bá pa kò ṣe kíni kò lẹ́sẹ̀ ẹ wo ká fi pàfúmù sáránsì àwọn tá a jọkùnrin tá a bá ń jáde sẹ́wọ̀n pé súnà nìyẹn náà súnà tó mustahabba súnà tá a fẹ́ ládàá rẹ̀ ò tó nǹkan àmẹ́ni tí ó bá lò kò lẹ́sẹ̀ a gbọ́dọ̀ wá fi yẹn ká wá fi wé ẹran léyà súnà mustahabba ni pàfúmù lílò fọkùnrin jáde súnà muakkada ni ẹran pípa ẹran léyà pípa karùn pákó kátó sàlùwàlá súnà mustahabba ni afẹ́ àmọ́ kíyàwó pẹran léyà súnà muakkada lòun akàwọn nípa ìtumọ̀ ẹni pé ànábì ò lè má ṣe é súnà tá ànábì ò lè má ṣe ní gbogbo gbàdá pé muakkada bó ṣe jẹ́ pé ẹni tí ó bá ṣe kò ní ṣe kíni kò ní gbẹ̀ṣẹ̀ àmọ́ ládàtọ̀ pọ̀ ló ṣe kíni ńlọ́bọ̀ fún tọ́wọ́ àdìjọ́ àlè kìyàmà tí wọ́n bá wá wọn iṣẹ́ rẹ̀ wọ́n wọn ẹran léyà náà ọmọ ìyá mi tí wọ́n wọn àwọn ọ̀ràn yàn tán wọ́n tún wọn àwọn iṣẹ́ náfìlà ó lè jẹ́ pé ẹran léyà ìlọ́lọ́wọ́n bá aláwọ̀ fi kún sẹ́yẹ níṣẹ́ rẹ̀ ó fi wọ̀n sùn wọ̀n láfi sọ pé bẹ́ẹ̀ bá ti lówó ó ti wọ́ kíni jama ó ti wọlé ya wọ́n bá wọn dá sàkásà o ó ti ẹni tí ó bá wá pa kò sí ìjìyà kan fún àmọ́ kò ní bá ládàá pípa ẹran léyà lọ́dọ̀ Ọlọ́run níjọ́ àlùkìyàmà tó jẹ́ pé ẹni tó pa ẹran léyà òun bá ládàá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹni mú owó tó pa ẹran fọ́lá àdúgbò àtẹni tó ń fowó rẹ̀ pamọ́ la yastawiyan òun lè rí bákan náà kọ́lọ́mọ́ ṣe wá láwọn o ṣurutul udhiya rí àwọn mọ́jẹ̀mú tó so mọ́ ẹran léyà àwọn ọmọ àtọmọ ṣàlàyé fáwọn tí ó mọ̀ antakuna min bahimatil an'am ẹran léyà yìí wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ nínú àwọn ẹran tí ànábì ní ká máa fi pa léyà wayal ibil òun náà ní rànkúnmí wal bakar àti màálù wal ganam àti ganam yẹn ló wá pín sí méjì àgbò àti ewúrẹ́ ni wọ́n pè ní ganam al ibilu rànkúnmí
wàlbákàr àti màálù wàlgánàm àti gánàm. Gánàm ló wá pín sí méjì, wọ́n á máa pe àgbò ní gánàm, wọ́n á máa pe ewúrẹ́ náà ní gánàm. A jẹ́ pé rànkómi, màálù, àgbò àti ewúrẹ́ akọ wọn àbábo wọn. Ọlọ́run bá ní wali kulli ummatin ja'alna mansaka. Ọlọ́run ní gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan láti fún ní nǹkan tí wọ́n máa fi ṣe àmì mansaka ẹ̀sìn nusku náà nìyẹn o. Àwọn ìjọ kọ̀ọ̀kan láti fún ní àwọn nǹkan tí wọ́n máa fi sin àwọn Ọlọ́run ọba látara àwọn ẹran tá a fún wọn. liyadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am. kó lè máa dárúkọ Ọlọ́run ọba lérí àwọn ẹran tá a fún wọn yẹn nínú àwọn bahima. A jẹ́ pé bahima òun ló gbọ́dọ̀ jẹ́ ẹran tá a fi paléyà. Suratu Al-Hajj ayah 24. Bahimatul an'am òun náà ni ibil, rankumi, màálù, àgbò àti ewúrẹ́, bóyá bo àbákọ wọn. ìtàǹgbọ́yé bẹ́ẹ̀ ni pé adìẹ kò sínú bahima, adìẹ òwòléyà àbí tọ́. bẹ́ẹ̀ bá lọ lè pa pẹ́pẹ́yẹ òwòléyà, ẹni bá lọ lè pa tọ́kí òwòléyà. tọ́ ọ bá lówó ọ̀pọ̀ ọlọ́lẹ̀ ra tọ́kí ọ̀fẹ́ jẹ mọ́pọ̀ ń paléyà. ó lè rẹja ọwá dùn fún rẹ ẹ̀jẹ̀ jáde ọlọ́fẹ́ paléyà paléyà o. torí àwọn eléyìí ṣe bahimatul an'am lọ́lọ́run dárúkọ nínú sura yìí Suratul Hajj ayah 24. mọ́jọ̀mọ́ alákọ̀ọ́kọ́ kọ́ jí àwọn ẹran tí wọ́n ní kápá. ẹlẹ́ẹ̀kejì an tabluga sinnal mahduda shari'a. káwọn ẹran yìí kí wọ́n sì dàgbà, kí wọ́n dàgbà, kí wọ́n tóbi, kí wọ́n ti wọ iléyá. al-ibil ẹ̀ríra nkúmi tiẹ̀ ọ wá nù ẹgbàá wá pé àsìkò tí yóò tó wọlé yá nígbà tó bá pé ọmọ ọdún 5 tó ti gbẹnu lẹ́ẹ̀kẹfà. ẹ̀rí màálù tiẹ̀ tóun bá ti pọ́ ọmọ ọdún 2 tó ti gbẹnu lé ẹlẹ́ẹ̀kẹta. bẹ́ẹ̀ ni àgbò ń tiẹ̀ òun ti pé ọdún kan yóò ti gbẹnu lé ọdún kejì. ẹ̀rí ewúrẹ́ òun ti kọjá oṣù 6 sókè. tí wọ́n máa ní ẹran yìí ó wọlé yá, ẹran yìí kò wọlé yá, àwọn tá a kà ọdún ẹ̀ ni a bí àwọn Fúlàní ìgbésẹ̀ màálù yìí ọdọọdún mélòó tó ti ń sìn rànkúnmí a béèrè. àmọ́ pọ̀lọpọ̀ àwọn àgbò tó ń kó wá fún wa lásìkò ọdún kọ̀fẹ́ yìí ní ìdíkà béèrè mọ́ torí pé àwọn náà ti mọ́ṣẹ́ tóbi tó pé eléyìí ọdún kẹta àti ti ń sìn ni. àmọ́ àwọn tá à ń sẹ́ran kárí pé ọdún yẹn pé o bí ọba pé ọ̀tọ̀ ni tá à ń ṣe o. mọ́jẹ̀mọ́lẹ̀ kejì nu kẹrin yẹn wọ iléyá. ẹran mi lè kúrú bí àwọn ẹran ìbílẹ̀ àwọn kúrú ọdún bẹ lórí ẹ o. tí wọ́n máa wò pé ilé ìkéré wọ́n ní kò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí ń sìn abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún wa. ẹlẹ́ẹ̀kẹta náà àwọn májẹ̀mú àǹtẹ̀kùnà khaliyatan minal uyub al-mani'ati minal ijza. òun náà ní kó jẹ́ pé àwọn ẹran yìí wọ́n lálàáfíà, wọn ò ní wàhálà la, wọn ò lárùn la, ẹran tó dángájíá. anabi wa Muhammad sallam anabi ni arba'un, anabi ni ẹ̀rí nǹkan, anabi ni arba'un, anabi ni àwọn ẹran mẹ́rin kan bẹ la tujzi'u fil adahi kò tọ́ káfí paléyà, kò tọ́ nìkan kọ́ kò wọlé yá, a gbọ́dọ̀ mú káfí paléyà. alákọ̀ọ́kọ́ anabi ni al-awra'u ẹran tó jẹ́ pé funfun ojú ẹ̀, funfun ojú rẹ̀ ó ti bo dúdú ẹ̀ mọ́lẹ̀, ojú ẹ̀ ti dà al-awra. anabi ni irú àwọn ẹran bẹ́ẹ̀ al-bayyinu awaruha tó jẹ́ pé funfun yẹn kílẹ̀ gan tíntín tí báyìí ni dúdú tó kù tá à ń rí mbẹ́ àbí kó ti bò mọ́lẹ̀. irú ẹran yẹn ń sìn tẹ́ ẹ bá ń lọ bí ibi náà fẹ́ máa lọ wọ́n máa gba pé torí kò rí nira dáadáa mọ́. anabi ni irú ẹran àbàrùn báwọn anabi ni la tujzi'u kò wọlé ya. ẹlẹ́ẹ̀kejì al-maridatu wal-maridatu ẹran aláàárẹ̀ al-bayyinu maraduha tó jẹ́ pé àárẹ̀ ń ṣe tó bá nàró yóò tún ṣubú, tó bá nàró yóò tún ṣubú, ìgbẹ́ rẹ̀ lọ́ọ́ yà á lẹ́yìn láti mọ̀ pé ẹran yóò gbádùn. anabi ní kò wọlé ya.
gbogbo àwọn ẹran yìí máa ń chíìpù lọ́jà ẹ̀rì tí wọ́n máa béèrè pé adé tírìtì ẹ̀ mo ní dókítà kan ẹ̀rọ wọ́n rà kúrà ó lè kókó tó délé. wàlẹ̀ àríṣàù àlùbáyínú ọ̀dọ́lẹ̀ ọ̀hà ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹran tó jẹ́ pé ó mùkún ni pé ó ti di arọ tí àwọn yòókù rẹ̀ bá ń lọ wọ́n ti rìn bíi mẹ́ẹ̀lì kan òun sì ń bẹ́ ń bí ti ń wọ́ bọ́yẹ́sẹ̀ rẹ̀ kan ti lọ àbó ti lọ ìwọ̀n ń ṣe kí ni ìwọ̀n ń tiro ẹran tí ń tiro ẹran tó ti yarọ ànábì ní àlè ṣe kí ni àlè pa wàlẹ̀ kẹsíra tó alẹ́ ti là ń tún kí lẹ́yìn náà ẹran tó jẹ́ pé ó rù ẹ̀hẹ́ tí a ti rí eegun ara rẹ̀ báyìí tó ti yọ́ ta látùn kí o ní pé tẹ́ bá pẹ́ẹ́nà náà tán tẹ́ bá fẹ́ fọ́ eegun rẹ̀ ẹ̀ ní rí mùdùmùdù ńbẹ̀ tẹ́ bá fà báyìí yóò ní fo ní ó ṣe lọ́mọ wa bínú pé kí ni tó mo fẹ́ mú yìí kí ni yóò bó sí lẹ́nu ṣẹ̀ríwò àwọn ẹran yẹn kò gbádùn kan tó pa ẹ̀nà tó bá gbádùn àwọn mùdùmùdù wà ńbẹ̀ tí ó kì í síbẹ̀ ànábì ní gbogbo àwọn ẹran tó bá ti rù ẹ báyẹn ẹ lè fún lóúnjẹ ẹ wó oúnjẹ fún ẹ gbọ́dọ̀ firú ẹ̀ pa ìléya torí pé kò ní mùdùmùdù ìtàǹgbọ́ yìí ni pé gbogbo àwọn ẹran yìí wọn ò ní àlàáfíà ọlọ́run ọba àlá ọba alálàáfíà láfẹ́ fún nìkan ká fún ọlọ́run ní ìtọ́da ká fún ọlọ́run ọba alẹ́ náà tọ́da ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn májẹ̀mú àǹtẹ̀kùnà máàlíkà lil-mudahi kọ́jẹ́ pé ẹran yẹn ìwọ ló ní má gbé ẹran ẹlẹ́ran o ẹni bá jí ẹran gbé tó lè fi paléyà kò ní ládàá torí kò ń kó ní ẹran yẹn ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa ayé súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀ṣẹ̀ kálọ̀ lè gbé ẹran káwá la fẹ́ fi súnmọ́ lọ́wọ́ níbo ti gbé ẹran yẹn ó ti jìnnà sọ́lọ́run rẹ́dì bó lè sọ wá pàtó wà fi súnmọ́ lọ́wọ́ ẹni tí yóò sọ̀rọ̀ ti tiẹ̀ ẹni ẹ̀ṣẹ̀ ẹni tí wọ́n ń ṣépèlé ọ lérí ẹ̀ àwọn káàkiri láàrin àdúgbò ọdún kújọ mẹ́fà wọ́n tán tọ́sí àti káàkiri ìlú wọ́n fẹ́ gbéran ẹni bá ti di ẹran gbé kò ní ládàá léyà o inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run ọba tó mọ̀ ni kò kí gba ìdọ̀tí tó bá lágbára òníyà tó jẹ tó bá ti lágbára kódà bó lágbára gan tó bá pa náà òníyà ládàá nìkan lọ́kàn bó fún ọ kí ló dé tó fẹ́ máa gbé ẹran tó bá pa kọjá pé ọ̀lọ́ ní àbí ẹran tí wọ́n fún ọ níyọ̀ǹda pé àwọn fún ọ kọ́ pa tẹ́nìkan bá ti fún ọ pé kọ́ pa wọ́n ti bọ̀ ọ́ nánu àbí wọ́n ní bá mi pa ìwọ náà jẹ́ mbẹ́ àwọn ẹran tó lè pa nìyẹn a gbọ́dọ̀ jí ẹran o ẹlẹ́ẹ̀karùn-ún an takuna fil waqtil muhaddadi laha kápá ẹran lásìkò tí wọ́n ní kápá ọba mú ẹran jáde ọdún kújọ márùn lọ́ba ní wọ́n fẹ́ pa màálù wọ́n fẹ́ dín kalẹ̀ ọmọ ìyá mi àsìkò tí tó àbígbà tó di lẹ́yìn ìjọ karùn-ún ọdún lọ́ba ń lọ́jà pé wọ́n fẹ́ pẹ́ẹ́nà lé àti ẹ̀ aníkílódé ó ní bí sàrà ni kò sígbà tí ọ̀bọ lọ́n lé náà ẹni bá pẹ́ẹ́nà lásìkò tí ọ̀yọ́ kọ́ pa òun ní kọ́ ládàlẹ̀ fún àsìkò wo làá máa ń pa ẹran àsìkò tá a máa ń pa ẹran òun náà ni òwò min ba'di salatil Eid lẹ́yìn ìgbà tá a bá ti kẹ́ ìdì tán yawman nahari níjọ́ ọdún léyà ila gurubi shamsi min akhiri yawmin min ayyami tashriq àpẹran lẹ́yìn ìgbà tá a bá ti kẹ́ ìdì tán níjọ́ ọdún léyà a wá pa níjọ́ kejì léyà a pa níjọ́ kẹta léyà a pa níjọ́ kẹrin léyà tó bá níjọ́ kẹrin léyà tí òòrùn bá ti wọ̀ òòrùn jọ́ kẹrin a lè pẹran mọ́ tí wọ́n bá ti di pé òòrùn wọ̀ o wọ́n fẹ́ pẹ́ mọ́ gíríbì o lè pẹran mọ́ níta ń sọ ni pé ẹni bá fẹ́ pẹran lẹ́yìn ìgbà tá a bá ti kí ìdì tán là á máa ń bẹ̀rẹ̀ pípa ẹran a wà pa níjọ́ ọdún ni yawman nahari a tún wá pa ní àyàmù tashrik àwọn ọjọ́ tí wọ́n ń pè ní àyàmù tashrik òun náà ni àwọn ọjọ́ ọdún ìyẹn wá jẹ́ ọjọ́ mẹ́ta pẹ̀lú ọjọ́ ọdún ọdún mélòó jẹ́ máa ọdún mẹ́rin wọ́n tó ń pé ẹran wọn bóyá yóò ti rọ̀ yóò ti wálẹ̀ ìgbàláyè ọjọ́ mélòó ló wà fún ọjọ́ mẹ́rin ọjọ́ ọdún tí wọ́n bá ti kí ìdì tán ẹ pẹ̀ràn ẹ wà pa bẹ́ẹ̀ ẹ lè pa lóru oye ọjọ́ kejì náà ẹ tún pa ẹ lè pa lọ́sàn ẹ lè pa lóru
jọ́ kẹta ẹ̀ tún pa ẹ̀ lè pa lọ́sàn-án lè pa lóru jọ́ kẹrin ẹ̀ pa látàárọ̀ títí tóorùn jọ́nà ó fi wọ̀ tóorùn bá ti wọ̀ tó bá ti pé magrib ẹran iléyá ti kánṣu ajẹ́ pé jọ́ mẹ́rin làá fi ṣe kínní làá fi paléyà tó bá lè panjọ́ ọdún panjọ́ kejì panjọ́ kẹta àbíkọ́ pa ní ìjọ́ kẹrin Ànábì ní man dhabaha qabla as-salah Ànábì ní gbogbo ẹni tó bá pa ẹran before kí wọ́n tó kírun ìdí fa innama huwa lahmu qaddamahu li ahlihi ọkàn pa ẹran jẹ fáwọn fámìlì ẹni o wa laysa mina nuski fi shay mina nusk ni ẹran pípa Ànábì kò ní ládàá kankan nínú ẹran léyà o láfi ní àyà tó ní nà salati wa nusuki kí ni tó mọ̀ wà nusuki mẹ́ẹ̀ jama ẹran pípa wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah àdìsí láfi tó àyà yẹn láfi mọ̀ pé ẹran pípa ni wọ́n ń pè ní nusku níbẹ̀ yẹn àfàdìsí yìí tó àyà yẹn ló sì jẹ́ pé ẹran kápá fọlọ́run ẹ̀sìn ni nusuku oyè òun ni wọ́n pè ní kápá ẹran fọlọ́run nusku li ghayrillah kápá ẹran fún mi ní tí èso ọlọ́run ẹbọ ni kọ́lọ́mọṣẹ́ wa ní ẹlẹ́bọ Ànábì ní ayyamu tashriq Ànábì ní àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn iléyá ayyamu akilin wa shurubin wa dhikrullah ayyamu akilin wa shurubin wa dhikrullah Ànábì ní àwọn ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọjọ́ ọdún yẹn ọjọ́ jíjẹ ni ọjọ́ mímu ni ọjọ́ tá a máa ń ṣe ìrántí ọlọ́run Allahu akbar la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahil hamd kátó kírun ọba kírun tán lẹ́yìn irun gbogbo ìgbà ọkàn máa wí bẹ́ẹ̀ ṣe wí náà lẹ́ẹ̀ máa yálé lẹ́ẹ̀ máa jẹran lẹ́ẹ̀ máa dínran lẹ́ẹ̀ máa mú nǹkan tó da sí àyàmú akílí ẹ máa jẹun tó da ẹ jẹran wàṣúrì bí ẹ mú àyígbàwé mẹ́ jọ́ mẹ́ta lẹ́yìn iléyá yajuzu adhabuhu layla wa nahara kama qultu sabiqa èèyàn lè pa ẹran léyà lóru lágò kan òru ó lè pa lẹ́yìn ṣáì lẹ́yìn mọ́gírìbì lóru kátó-kásùbà yàtọ̀ síjọ ọdún nìkan ìjọ ọdún lẹ́yìn ìgbà tá a bá kírun yídì tán lábẹ́ rẹ̀ má pa á lọ́dún kọ̀ọ̀la o tá a bá ti kírun yídì tán lẹ́ran dúdú bẹ̀rẹ̀ àmọ́ àwọn àsìkò tó kù tí ó fi kánṣu ó lè ṣe kí ni ó lè pa lọ́sàn-án ó lè pa lóru. al-mudahi ẹni tó fẹ́ pọnà léyà huwa alladhi yatawalla dhabaha udhiyatihi bi nafsihi in istata'a wọ́n lóun ní kó pa ẹran rẹ̀ fúnra rẹ̀ wọ́n lóun ní kó pa ẹran rẹ̀ fúnra rẹ̀ ọmọ ìyá mi ìwọ ló mú àgbò rẹ jáde ṣé bí ọ̀rọ̀ dákẹ́rò fún rẹ ìwọ ló sì dá gbàwẹ̀ fún rẹ nígbà ọlọmọkà ìwọ ló talọ́bọ̀ tàwọn fún talọ́bọ̀ dúró láàfà ìwọ ló ṣe gbogbo ìbáàdà fúnra rẹ ẹran náà ìwọ ló mú jáde lọ́pàá fúnra rẹ tó o bá ní agbára rẹ o tó o bá láyà rẹ àmọ́ tó bá jẹ́ pé ìwọ gan fúnra rẹ ojú ni ẹ ọ̀lẹ ó wàá dúró lẹ́gbẹ̀ẹ́ ni tó fẹ́ bọ́ pa ọ wà lánìyàn ipe tó ọlọ́run mọ́ fẹ́ràn yẹn súnmọ́ wọ ọlọ́run ẹnìyàn wà ní bisimilah Allahu akbar yóò wá du ẹran náà obìnrin lè pẹran léyà fún rẹ̀ obìnrin ó lè pẹran léyà fún rẹ̀ ọkùnrin náà lè pẹran léyà fún rẹ̀ bẹ́ẹ̀yàn ọba wa lágbára rẹ̀ èèyàn wà gbé fẹ́ni tí ọba yàn pa ẹni tó fẹ́ pa yóò ní bisimilah Allahu akbar ó lè ká kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك أذكار يكبر أما يتكرجوا ما دار الله متوبة مو بسم الله الله أكبر لو بعدو أودو تو جيجو غورونغورة ó sì gé àwọn kásán ọ̀tún àti kásán òsì tó bá gé àwọn kásán méjèèjì yẹn tó bá nà ró mọ́ lọ́wọ́ ọ̀sà lọ ẹ fi lára balẹ̀ ومن السنة المستحبة ننو عن سنة تافه ألا يأخذ المضحي من شعره وأظفاره إذا أهل هلال ذي الحجة ننو عن سنة تافه ودا نقول ẹni tó fẹ́ pẹran léyà tó ní agbára ipò òun fẹ́ pẹran léyà ẹni tó fẹ́ pẹran léyà tó jẹ́ pé owó ti wà lọ́wọ́ ẹ̀ àmọ́ kò tí ì rẹran ẹni tó jẹ́ pé ó ti rẹran kalẹ̀ ó ti láníyàn pé òun fẹ́ fi pa ẹran léyà nínú àwọn súnà ni pé kìí ṣe ọ̀ràn yàn àmọ́ ládàá wà ńbẹ̀ èèyàn gba ládàá rẹ̀ òun náà ni pé tí
hilalu dhul-hijja ìlétẹ́sù sul-hijja tó bá ti yọ tí sultana anọ́ọ̀sì pé a ti rọ́ṣù ẹ̀ mayami ẹni tó bá ti láníyàn pé òun fẹ́ pẹran nínú àwọn súnà tá a fẹ́ òun náà ni kó má mú kankan kúrò nínú irun orí ẹ̀ lẹ́yìn náà kó má mú kankan kúrò nínú èékánná rẹ̀ lẹ́yìn náà kó má ya kankan kúrò nínú awọ ara rẹ̀ eléyìí súnà tá a fẹ́ ni tó bá fẹ́ pẹran abẹ́ni tó ti lẹ́ran ẹ̀rẹ́ni tí ò láníyàn àti pẹran tí ó sì lẹ́ran àbí kò lówó ẹran òun ò ní ṣe o. Ànábì ní idha ra'aytum hilala dhil-hijjati ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ bá ti rí pé oṣù Sul-hijja ọyọ ọmọ yín lọ́wọ́ wa arada ahadukum an yudahi ẹnì kọ̀ọ̀kan yín ẹ sì fẹ́ pa ẹran léyà ẹ fẹ́ pẹran léyà sọ̀rọ̀ pé ó ti láníyàn pé òun fẹ́ pẹran léyà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní fala ya'khudh min sha'rihi kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú irun ara rẹ̀ mọ́ o kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú irun ara rẹ̀ wala min dhafarihi kò sì gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú ìkànnà rẹ̀ wala min basharatihi kò gbọ́dọ̀ ya nǹkan kan kúrò nínú awọ ara rẹ̀ shay'a hatta yudahi títí tí yóò fi ṣe kíni títí tí yóò fi pa ẹran léyà tó bá pa ẹran léyà tán yóò wá ṣe kíni yóò ṣẹ̀ṣẹ̀ wá gẹrun yóò farun abíyá yóò farun abẹ́ mírùn mímọ́ ti ń bẹ lára rẹ̀ náà bóyá àrùn ọwọ́ bóyá pọ̀ jù yóò fa àmọ́ kò ní farun gbọ̀n torí ká fẹ́ràn gbọ̀n lẹ̀ súnà míì lèyẹn lọ́tọ̀ ipe àfún lè ha ẹjọ́rùn gbọ̀n yín lẹ̀ Ànábì ní wọ́n fẹ́rù lè ha ẹ̀dárùn gbọ̀n sí ìwọ́n tó bá ti ń farun gbọ̀n ó ti ń yapa àṣẹ Ànábì ẹni wọ́n ti ń yapa àṣẹ Ànábì fìtínà ọmọ tẹ̀lé káàkiri àmọ́ kò ní mọ̀ wàlẹ̀ yahadhar alladhina yukhalifuna an amrihi ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń yapa àṣẹ Muhammad ẹ lè sọ́ra yín o an tusibahum fìtínà kẹ́ ẹ má máa rí fìtínà láyé ẹni bá ti ń farun gbọ̀n ń wá fìtínà ni ọkùnrin tí wọ́n ti ń farun gbọ̀n Ànábì ní kò dá nǹkan sí ọmọ pọ́lọ́ ńlọrọ̀ Ànábì ń sẹ́ni ẹlòmíín dírẹ́sì ti tẹ̀ ọmọ ìyá mi má farun gbọ̀n mọ́ o ẹni tó nínú gbọ̀n yóò máa gba aládàánu gbọ̀n ọlọ́run bá aláwọ̀ máa sàánú ẹ̀ yóò máa kẹ́ pẹ̀lú gbọ̀n yẹn tó ní mọ̀ sọ ma pé ìtàn níbi bá ti ní ká ṣe kankan dáadáa mẹ́mẹ́ ni tọ́ba ti ní ẹ má ṣe aburú wa mẹ́rin ọwọ́ ní dànù gbọ̀n sí ọwọ́ ń fa má farun gbọ̀n máa wò kọ́dá o àìmọye ìgbà tó dé pé irun gbọ̀n yẹn lọ́lọ́run bá aláwọ̀ fi ṣèfù rẹ lónìí mà àìmọye tó dé pé irun gbọ̀n yẹn lọ́lọ́run bá aláwọ̀ fi ti orí sọ́dọ̀ rẹ tó ní mà tọ́ba ṣe wàá mọ̀ kankan pa Ànábì kan pàṣẹ ó yẹ kó ti tó Ànábì ní pàṣẹ àfi kárí orí mẹ́ o kọ́lọ́ mọ́sà mú wa dúró jù báyìí lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ nínú àwọn súnà tí a fẹ́ òun náà ni kí ẹnì kọ̀ọ̀kan wa tí Sul-hijja bá ti ṣe kí ni tí ọba ti lé ká fi àwọn ọrùn ara lẹ̀ tọ́ba ti pa ẹran léyà tán á wà fún àwọn irun tá a fẹ́ fa nínú súnà mustahaba òun náà ni pé gbogbo òwò tí ọba mọ̀ pé o ti lẹ́rìn lẹ́tọ̀ fẹ́ pa o ní jẹun láàárọ̀ ọjọ́ ọdún àárọ̀ ọdún àwẹ̀ yàtọ̀ o sẹ́yìn pàṣẹ ìgbà rẹ̀ tán ni wọ́n ní ká jẹ làbídùn méje ká tó lọ ìdì àwọn tá a bá lágbára a sì lè jẹun lọ àmọ́dún léyà ẹni bá lẹ́ran nítọ́ dáa jù òun ni kọ́ mọ̀ jẹun lọ kì í sàwẹ̀ nígbà o torí tá a bá gbà wẹ̀ ìgbà tílẹ̀ bá sùn láàmú sínú alimusaku ni wọ́n pè é ọkàn mú ẹnu dúró ó mú ẹnu dúró yìí títí tí a fi ṣe kíni títí tí a fi darí éèdì tó bá darí éèdì ẹran rẹ tó wá pa yẹn ẹran yẹn ọ wà mú ẹ̀dọ̀ rẹ̀ àbí eríkè kan nínú ẹran yẹn ó ní kán sáré bọ̀ bọ́ àbí kán bọ̀ ṣe àbí kán bọ̀ sún òun lọ́wọ́ á fi ṣe oúnjẹ àárọ̀ sunna ni bẹ́ẹ̀ ni bá ṣe yọ gbà ládẹ́ àmì tí o bá ṣe kò ní kọ́ mọ́ ní ládàá iléyà ká máa ṣe yẹn a máa gbà ládàá ń bẹ̀ kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àgbọ́yé tó yẹ ká ní nípa ẹran iléyà òun náà ní pé wà dúdú zulu ibilu wàlbákọrù lè sábò àti ashas wọ́n ní ìgbàláyé wà fún wa
àwa tí a fẹ́ paléyà káwa méje kádì mọ́ rànkúnmí kan àbí káwa méje kádì mọ́ màálù kan àwa pín sọ́nà méje ṣe rí ẹnì kọ̀ọ̀kan tó bá ti bu tiẹ̀ báyìí wọ́n fún un ládàá pé ó paléyà. àwọn míín sábà máa ń lọ bí yìí nítorí pé ẹnì màálù pọ̀ òun náà bá a mú rànkúnmí lẹ dáwúrà ní ẹ̀yin méje ẹ gbọ́dọ̀ ju méje lọ o màálù rẹ dáwúrà ní ẹ̀yin méje ẹ gbọ́dọ̀ ju méje lọ o àmọ́ ẹ lè kéré sí méje ẹ̀yin mẹ́fà lè pa ẹ̀yin márùn lè pa ẹ̀yin mẹ́rin lè pa ẹ̀yin mẹ́ta lè pa ẹ̀yin méjì lè pa ẹnìkan lè dá pa. òwe tí àwọn tálíkà máa ń pa tí wọ́n ní ojú ti olówó màálù ọ̀wọ́ iléyá òwe yẹn wọ́n fi ń la ara àwọn olówó ni o wọ́n fi ń pẹ̀gàn àwọn olówó ni wọ́n lójú tì í sáré pé wọ́n ń pẹ̀gàn nìyẹn wọ́n ní ojú ti olówó màálù ọ̀wọ́ iléyá kò sínú tírà ọ̀rọ̀ yẹn ò sínú tírà kankan ojú ò ti olówó màálù wọ iléyá ló yẹ kí wọ́n máa wí torí àwọn afáfá àmọ́ra wọn lọ́wọ́ wípé ṣé kápá màálù àbí rànkúnmí àtàgbò èwo lọ́lọ́lá jù àwọn kan ní rànkúnmí àtàgbò lọ́lọ́lá jù torí pé ẹran tí ó ṣe kíni ẹran tí ó pọ̀ àwọn èèyàn tí ó ṣàǹfààní ó pọ̀ àwọn kan ní èwo lànàbì pa dọ́hà nàbí sọ̀sẹ́lá kàbùṣẹ́ni àmúláhẹ́ni akọrọ̀nẹ́yìn àgbò méjì lànàbì pa wọ́n ní sẹ́nìkan á lè sọ pé ìtẹ́nìkan ṣe ní àwọn sàhábà táwọn sàhábà kan ṣe táànàbì sì ní kí wọ́n ṣe ǹjẹ́ ọlọ́lá jù yìí táànàbì gangan ṣe lọ ibẹ̀ láti fàáyọ pé àgbò náà ló ṣe kí ni òun náà ló ní ọlá lẹ́yìn náà ewúrẹ́ àbí lẹ́yìn náà lọ́wọ́ kan àwa tá a dámọ̀ lù pa àbí adáwó papọ̀ pa àjùmọ̀ pa téèyàn bá wá tún pa àgbò tó tún pa màálù ládàá tún pọ̀ sí náà ni ọlọ́run kẹ́ àwọn èèyàn o nídìí bẹ́ẹ̀ kọ́lọ́run wọn láàánú ẹ̀ kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹnìkan lè dápa màálù àwọn méjì lè pa àwọn mẹ́ta lè pa ẹ̀yin mẹ́rin lè pa ẹ̀yin márùn lè pa ẹ̀yin mẹ́fà lè pa ẹ̀yin méje lè pa àmọ́ kò gbọ́dọ̀ ju ẹ̀yin méje lọ tẹ́yin mẹ́jọ tẹ́ báyìí lè pa màálù kan àbí rànkúnmí kan sàrà lè ṣe. afáwa Jábìr ibn Abdullah nínú àwọn sàhábà kọ́lọ́mbà kẹ́ òun àti bàbá ẹ̀ wọ́n ní naharina ma'a Rasulillahi sallallahu alayhi wa sallam amal Hudaybiyah wọ́n ní ní ọdún Hudaybiyah àwa dúkìní apa alibadana ni alibil walbunna ja'alnaha lakum min sha'airillah ọlọ́run ní ẹran rànkúnmí pípa lára ẹ̀sìn ni ó ní àwa pa alibadana rànkúnmí ńlá kan ansabua àwa méje la dì mọ́ walbakarata apá màálù ansabua àwọn méje ni wọ́n dì mọ́ anabi ó sì rí àwọn táwọn ń pa á bẹ́ẹ̀ anabi yọ̀ǹda rẹ̀ fáwọn bẹ́ẹ̀ ẹ̀yọ́ mayami tẹ̀símùhà bóòlù àpòyìn ẹran náà tá a bá pa á tán méjì náà ni ó jẹ ó sì fi yókù ṣe sàrà ọlọ́run ti sọ ọ́ nu Quran ọlọ́run bá ní fakulu minha ọlọ́run bá ní ẹ jẹ nínú ẹran léyà ẹran ẹ̀sìn ni kìí ṣe ẹran ogun kìí ṣe ẹran òòṣà ẹ má jẹ ń bẹ ọgbọ́dọ̀ jẹ ń bẹ o eré ẹ̀ wọ́n fi pa o ẹran léyà ò rí bẹ́ẹ̀ ọlọ́run ní fakulu minha ẹran ẹ̀sìn ni ẹran tó dáa ni ẹ̀yin náà jẹ ń bẹ wà at'imul qani'a gbogbo àwọn tí wọn ní wá béèrè tí wọ́n sì ní bùkátà sí tí wọ́n pa ẹ lè fún wọn lé ẹ tọpasẹ̀ wọn ẹ máa béèrè ní pẹ́ẹ́dàkùn ìyá alágbájá sọpẹ́rán bàbá alágbájá sọpẹ́rán àlùkọ́níà nìyẹn àwọn ò ní wá wọ́n ní kọ̀nà à wọ̀lì mọ̀tàrà lẹ́ni tí ó wàá bá yín yóò pè é lórí fóònù pé aláàjì ń bọ̀ wá gbẹran kọ́dà mi kò ní sọ fún òun bọ̀ salamu aleykum aniwa aleykum salam ẹ bá mẹ́rin ọdún mọ̀tàrà lóde o so eléyìí tí ò wá tó lè rẹjà tó lè ra koté yẹn ọlọ́run ní ẹ̀fẹ̀rẹ̀ wà lọlé torí gbogbo àwòrí bákan náà ẹlòmíì ò lè béèrè ọlọ́run bá ní èmi náà mo da bẹ́ẹ̀ ẹ wá fẹ̀rẹ̀ wà lọlé ẹ̀ẹ́dẹ́ni tóun wá béèrè yẹn ẹ gbọ́dọ̀ sọ pé ṣé alátòjúbọ̀ ni torí bẹ́ẹ̀ bá pa ìtẹ́ẹ̀fì ní ládàá léyà náà ni pé kẹtẹ̀ láṣẹ ọlọ́run wà á ti àìmù àlùkọ́ni ọlọ́run ní ẹ fún wọn jẹ́ ń bẹ̀
káwọn náà fi dáná ọ̀wọ́ alẹ́ níjẹ́ wàá gbà lọ́wọ́ rẹ̀ ṣé iléyà rẹ̀ wá ní ìtumọ̀ nìyẹn ó yẹ kó tún sọ fún pé ẹ wá gbẹran jazakumullahu khairan ọlọ́run bá ní sàlékún dáadáa fún yín lọ́wọ́ pé àwọn ni wọ́n jẹ́ kí iléyà rẹ̀ ó ní ìtumọ̀ kété pé wọ́n máa gbé alátòjúbọ̀ ni wọ́n ní tàn sọ fún ọ̀pá gbẹran bí tíyàwó rẹ̀ wọ́n mọ̀ pé bó la wà ṣe báyìí ṣe wá rò pé ẹran yóò tó wá pín báyìí iléyà ni jàmá kìí ṣẹran lásán ẹran lásán ló lè dín sínú létí wọn nìkan dáa kẹjẹ tán àmẹ́rin ẹ̀sìn lélẹ́yìí tọ́wọ́ fẹ́ gbẹ̀sìn ọgbà òfin rẹ̀ ọlọ́ọ̀ni fakulu minha ọlọ́ọ̀ni ẹ̀jẹ̀ ń bẹ̀ wá at'imul qani'a àwọn tí ò ní béèrè fún wọn bẹ̀ wal mu'tar àwọn tí ó sì béèrè ẹ̀fọ́ àwọn náà suratul hajj ayah 36 lọ́wọ́ wa mina sunna al-mustahabba ayamayami nínú sunna tá a gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni pé ẹni bá wa pa ẹran ká gbìyànjú ká fún un ní owó iṣẹ́ rẹ̀ lọ́tọ̀ la yajuzu i'ta'u al-jazzari ujratahu min al-udhiya gbọ́dọ̀ wá fún bàbá alápàtà àbá àfa àtọ́ sọ́ra rẹ̀ di alápàtà kẹ́ wá ní kọ́ máa kó ẹsẹ̀ lọ àbí kó gbé erí kọ́ máa gbé lọ àbí kọ́ máa kó mẹ̀ndúbù lọ àbí kọ́ máa kó fún lọ ẹ wá ní kó fi di owó iṣẹ́ tó ṣe kí ni tó ṣe la yajuz iléyà rẹ̀ ò pé tọ́ba wá pàgbà àdéwúrẹ́ ńkọ́ sàrà nìyẹn ò ní ládàá iléyà tọ́ba ti fún ẹni tọ́ba ọ̀pẹ̀ran lẹ́ran kó fi di owó iṣẹ́ níbo ti gbẹ́ran lọ́hùn tọ́ ẹjọ́ pa náà nù òun náà contribute owó gbà tó kó owó fún ọ náà ni tí wọn náà fi tiẹ̀ náà kó ó fún ní owó iṣẹ́ rẹ̀ tí ó pé péré kìí wá ṣe ọ̀ranyàn fóun kọ́mọ wá sọ fún wọn yìí pé mẹ̀ndúbú ńkọ́ kí ni jẹ́ mẹ̀ndúbú mẹ̀ndúbú kọ́ mẹ̀ndúbú rí kí ló pè ní mẹ̀ndúbú ẹgbẹ́ tí ó takú ti lọ́rùn tó ní òun lòún pẹ́ ẹran yẹn òun lòún gbèrí ẹ̀ òun lòún gbọ́rùn rẹ̀ ọgbọ́rùn ẹran tí wọ́n lọ lẹ́ran àwọn bọ́ìsì wọn takú ni wọ́n ní ẹ máa fáwọn nínú ọrùn yẹn mo ní tí wọ́n ti fún ọ lọ́wọ́ iṣẹ́ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni lọ́rùn bí ọrùn rẹ̀ náà tó ń gbé káàkiri ẹ̀ ní ọrùn tó ń gbé káàkiri ẹ̀ lọ́rùn rẹ̀ kọ́ yá máa gbé káàkiri ọrùn rẹ̀ kẹ̀ pé ọrùn tòun ni ọrùn tí o ti gé bọ́lẹ̀ náà nídìí bẹ́ẹ̀ àmọ́ tó wá jẹ́ pé ọwọ́ àwòyìn látẹ̀mí pé lẹ́yìn ìgbà tẹ́ fún lówó iṣẹ́ tán ẹ̀ tó wá fún lẹ́ran ẹ̀ lè wá fún lọ́rùn ẹ̀ lè fún lérí ẹ̀ lè fún lẹ́sẹ̀ àmọ́ òun kí wọ́n máa sọ fún mi pé ibì kan lẹ́gbẹ̀dọ̀ ṣé kí ni lẹ́gbẹ̀dọ̀ fóun lẹ́yìn náà káṣí tó mọ̀ yìí pé àwọn àáfàá ẹ̀sìn ń wòye ṣe alápàtà ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa àwọn àtàwọn ní alárìsìkí wa wọn ò lẹ́kọ̀ọ́ débi pé àwọn làwọn gbọ́dọ̀ pa ẹran léyà fúnra wọn wọ́n máa pé ẹ̀pẹ̀ àfa wa òun náà wọ jàlábíà yọ máa kọ lẹ́sẹ̀ yọ máa ṣe jabajaba káàkiri àdúgbò ẹni ń bọ̀ ìdóde mi ń bọ̀ ẹ̀mí ìpa o àfẹ́ ìsalápàtà al-ulama'u warathatul anbiya àwọn àlùfáà wọ́n rólé àwọn ànábì ọlọ́run tẹ́nà làwọn ànábì ọlọ́run máa ń gbáká dáwà ni wọ́n máa ń ṣe walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu taghut tawhid làwọn ànábì ọlọ́run máa ń fọ́nká ẹ má sìn nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́run ẹ má sọ sàmọ́ ẹ má sọ ògùn mọ́ ẹ má sọ ẹbọ mọ́ iṣẹ́ àwọn ànábì ọlọ́run yẹn ẹ súnmọ́ ọlọ́run ẹ jìnnà sí taghut àwọn àfáà ni wọ́n wá rólé wọn adépẹ́ táwọn ànábì ọlọ́run ṣe làwọn náà máa ṣe kí ni làwọn náà máa ṣe àwọn olówó wálé ni wọ́n ti wá sọ àwọn àfáà dálápàtà níjọ ọdún wọ́n ní ìmáàmù ni wọ́n pẹ̀ràn ìmáàmù báwo kí lọ́ọ́ kà máàmù pẹ̀lú ọ̀rẹ́ ṣé ìmáàmù lọ́bọ̀ kírun yìí dínsìn ebí ọ̀dá tiẹ̀ kí ni lẹ́yìn ìmáàmù lọ́bọ̀ lọ́mọ́ká ebí ọ̀dá wọn mọ́ká rẹ lọ ni ìmáàmù lọ́bọ̀ gbàgbé Ramadan ebí ọlọ́pàá rẹ fún rẹ wọ́n lọ́ọ́ pẹ̀ràn fún rẹ torí pé ẹ̀sìn tó fi ń súnmọ́ Ọlọ́run ọba ni kọ́ dárúkọ Ọlọ́run kọ́ pẹ̀ràn yẹn ẹ̀sìn ni fasalli rabbika kírun fọlọ́n wanhar kó o sì pẹ̀ràn fọlọ́n lillah li rabbik nídìí bẹ́ẹ̀ àmọ́ tí àáfàá bá rí i pé òun fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ àárín tó burú mbẹ̀ káfó ní ìbá yín pa kìí ṣe wọ̀ àmọ́ ká má wà á máa rò pé a lè dápa ó dìgbà táàfà bá ṣe kíni táàfà bá dé àbí kọjá pé ọ̀pọ̀lọpọ̀ wa náà àáfàá tá àrántí láti ọdún tó lọ nígbà wá fẹ́ mú ẹran tẹ́rù ń bà wá kọ́ mọ́kàn wá tá a fẹ́ mú màálù tí ń ranjú làwọn ò pé káfọ́ wá rísíkì láìfù tiẹ̀
ìpè tó bá lè kú kò kú wúlò tẹ́lẹ̀ náà ìpè tó bá kú tó bá tà ń pa àwọn yòókù àmà tọ́jú ọmọ ẹ̀ sáníyàn yín nìyẹn ẹ̀yin olówó tẹ̀ ń gbé àwọn afáàgá ìwọ lè mú màlúù àfáà tọ̀rọ̀ náà ti látọ̀dún tó lọ ọwọ́ àdìgbà tó fẹ́ dú ẹran torí kẹ́ran mọ̀ bá dìde mọ́ lọ́wọ́ lọ́wọ́ ní ká lè pe ìmáàmù wá ṣé ìmáàmù jálá pàtà àwọn ọ̀rọ̀ orí jákujàku yẹn ẹja ṣe kí ni ẹja lọ lè jùlẹ̀ o káfá náà kọ́ mọ́ yẹ̀yà rẹ o wọ́n pè ọlọ́tún wọn ní kọ́ mọ́ wá pẹ́ran ìwọ náà wọ́n ń sáré lọ ọwọ́ pẹ́ran tán wọ́n pé ọyá ẹbú ẹran fún mi o bú ẹran fún ọba o ó gbowó sẹ́rẹ̀ ni o àbí kò sì máa lọ kò sí nítorí ọlọ́run kò burú tá a fà bá ṣe àmọ́ àgbọ́dọ̀ máa rò pé àwọn àfáà ni wọ́n gbọ́dọ̀ bá wa pa ẹran ẹ̀yọ́ máa yá mi ẹ rí àwọn ẹran tá a fẹ́ pa yìí ẹ̀yọ́ máa yá mi kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa ẹran tá a fẹ́ pa yìí wọ́n ní ká ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ọlọ́ni kadhalika sakharna lakum ọlọ́ni àwa la rọ̀ wọ́n fún yín o wọ́n rọ̀ o nígbà tó lọ́run ti rọ̀ wọ́n yẹn ẹ̀yin náà wá ṣe dáadáa sí wọn ọlọ́ni ẹran yẹn ọ̀rọ̀ o àgbò yẹn òbúkọ yẹn ewúrẹ́ yẹn màálù yẹn ọ̀rọ̀ o wọn náà mọ̀ pé ọ̀rọ̀ ọmọ ya ọlọ́run ní àwa la rọ̀ wọn ẹ̀yin náà wá ṣe dáadáa sí wọn ẹnu àsìkò tẹ́ fi mú wọn lọ́rùn yẹn ẹ má fara ni wọn. Ànábì inna Allaha kataba al-ihsana ala kulli shay ọlọ́run bá alápàṣẹ ó ṣe lọ́rùn yẹn ká máa ṣe dáadáa sí gbogbo nǹkan wa iza qataltum tẹ́ bá pẹ́ran fa ahsinul qitla ẹ pa lọ́nà tó dáa wa idha dhabahatum tẹ́ bá dúnra fa ahsinu dhibuha ẹ dú lọ́nà tó dáa ọ̀nà tó dáa náà ni pé ká ẹ pọ́n ọ̀bẹ fala yuhiddu ahadukum shafrata fala yuri dhabihata Ànábì ní fílà alábàlẹ̀ má kí girigiri ẹ má làmọ́lẹ̀ ẹ ra kó lẹ́sẹ̀ kẹ́ra fi lélẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ mẹ́sẹ̀ rẹ̀ ẹ so pẹ̀lẹ́ ẹ má sonso tí arọ́ ma ní èyí tẹ́ so yẹn náà kò lè tu àmọ́ tó bá fún tí wọ́n ń kéèyàn mẹ́ẹ̀ ó ṣe dáadáa ẹ má làmọ́lẹ̀ gbà ọtí ẹ fi lára balẹ̀ ẹ du dáadáa ọ̀bẹ tẹ́ fi du Ànábì ní ẹjọ́ mú o kọjá pé ẹ̀kan náà ní ọ̀bọ sọ́run kọ́mọdé pé ọ̀bẹ yẹn yọ́ máa wá yún arọ́ máa wá ní ẹ̀ tún gbọ́ ọ̀bẹ ẹ̀ tún gbà míì ẹ̀ tún yìn yóò tún máa ké Ànábì ní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀dá ọlọ́run lòun náà ọlọ́run rọ̀ ni o bọ́lọ̀ bá sàwọn náà lẹ́ran wọ́n máa pa àwa náà. lẹ́yìn náà lábala ọ̀rọ̀ yìí mo fẹ́ mú àkíyèsí kan wá nípa àwọn tí wọ́n fẹ́ràn jà gbogbo àwọn tí wọ́n bá ń fẹ́ràn jà wọ́n yìí láti bọ̀ tán dáadáa láyé wọ́n sì wọ̀ náà lọ́rùn. Ànábì ní udhibati murah arábìnrin kan ọlọ́run bá aláà ó ní ká máa jẹ́ ẹ̀yà nínú náà udhibati imra'a obìnrin kan ń jìyà sàárè wọ́n ní fi hirratin látara olóńgbò kan abasatiha osomalẹ̀ la at'amatiha kò fún olóúnjẹ wala tarakatiha ta'kul min khashash al-ard kò sì fi olóńgbò yẹn lẹ̀ kó máa jẹ ntọ́bárí láàrin ìlú láàrin agboolé hatta matat títí tí olóńgbò náà fi kú sórí ìnira Ànábì arábìnrin náà ń bẹ nínú ìyà sàárè lọ́wọ́ báyìí yóò tún wá wọ náà lọ́rùn àdìsí yìí òun náà ló já mọ̀ pé gbogbo ẹni tí bá ń fara ní ẹranko yóò wọ náà yóò wọ iná ọlọ́run ẹni tó wá mọ̀ọ́mọ̀ tó wá di àwọn ẹran méjì ṣera wọn tó ní kí wọ́n máa gbára wọn sọmọ gbé lọ́dún tó lọ àwọn bọ́ìsì kan ṣe ń bí ẹ sọ fún wọn wọn kì í náírà kó àtijọ́ ọlọ́run ó sọ wọ́n dolòsì lẹ́yìn náà wọ́n rí ìnira kan tó kù láyé wọ́n rí ìnira kan tó kù láyé gbogbo àwọn tí wọ́n ń sin ní island níbi 10 years 15 years nísìn táwọn sọ̀rọ̀ yìí ò jẹ́ èèyàn mọ́ ó jòkólẹ̀ ẹ̀tọ́ àga ẹ wá di àwọn ẹran síra wọn ká máa gbára wọn ó ní láti bọ̀tọ́ dáadáa ó sọ pọ́n tó fẹ́ dáa àti bọ̀tọ́ rẹ̀ náà ni mo kà fún ọ́nú àdìsí yẹn ipò padà wọ̀ ná ẹni bá ti ń fara ní ẹranko wọ́n tún máa fi ta tẹ́tẹ́ ó tún wá dẹ̀ṣẹ̀ méjì
pé tí ẹran mi tó bá gbé ẹran rẹ 100,000 tó wà lọ́wọ́ rẹ̀ nígbà mọ́ tèmi yóò wá di 200 tí ń kó lọ. wọ́n tún ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀. àwọn èèyàn láyà gan wọ́n tún lè máa mutí ń bẹ̀. olórí burúkú ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. ẹni bá fẹ́ di olórí burúkú ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. ẹni bá ń ṣe bẹ́ẹ̀ kó lè tó bá wo kọ́ mọ́ ṣe máa wo kọ́ lọ́ọ́ lè fi ríjì. àwọn tó mọ̀dẹ̀ ń ṣe mọ̀jà máa wòran wọn tá a bá ti ń wòran wọn àwa náà láyà encourage wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi òun náà ni ad-darsul aamu fiha. kí ni ẹ̀kọ́ tá a wá kọ́ níbi ẹran iléyá yìí. ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ òun náà ni pé káràntì àdánwò tọ́lọ́run fi kàn Nábì Ibrahim. àdánwò ló bí ẹran iléyá o. nígbà wọ́n mú Ismail lọ tí wọ́n fẹ́ lọ lè dùn ìbànújẹ́ ni wọ́n bá jáde ẹkún ni wọ́n bá jáde o. inú ìyàwó dùn inú ọmọ náà dùn inú bàbá náà dùn àmọ́ wọ́n gbà fàfọ́ lọ́hùn. ipe àsìkò tọ́lọ̀ ní Ismail ò ní pẹ̀lú àwọn náà ló ti níyẹn àsìkò tọ́lọ̀ ní yọ́ bá wọn gbé ló ti bá wọn gbé yẹn wọ́n sá lè fò sánlẹ̀ náà kó kú àbí bọ́lọ̀ sì fẹ́ nìyẹn àwọn gbà pé bọ́lọ̀ sì fẹ́ ni fàlámù asìlámà ọlọ́run nígbà tí wọ́n gbà fọlọ́. káwa lọ lè mọ̀ ipe ẹ̀ràn léyà tá n pa yẹn àmì lásán ni ẹ̀kọ́ ọbẹ̀ gangan òun ló pàtàkì fún wa. ipe àwa náà tí ọlọ́run bá pa wá láṣẹ bó ṣe òkú nira tó ká tẹ̀lé o. gbogbo àṣẹ tá Ànábì bá pa wá bó ṣe òkú nira tó ẹ̀jẹ̀ á tẹ̀lé o. àti bọ̀tán ìtẹ̀láṣẹ ọlọ́run òun náà lẹ́ran tá Ànábì Ibrahim pa èyí tó fi gbé ọmọ rẹ̀ wálé ló kùjọ́ wá sí àgbò lọ́wọ́ ṣe kínní lọ́wọ́ gbé wálé wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹun inú wọn wá ń dùn jọ yẹn. Ismail ń jẹran Ibrahim ń jẹran ìyàwó náà ń jẹran àwọn ẹbí náà ń jẹran. ọlọ́run wá sọ ọjọ́ ọ̀fọ̀ ọ wá sọ di ọjọ́ ìdùnnú fún wọn. ọlọ́run wá ní èyí tó wá ṣe yìí àwa níjọ́ parẹ́ látara ìgbàgbọ́ rẹ wọ́n máa kàtà rẹ táyọ̀ fi parẹ́ nítòsí èyí náà wọ́n máa ṣe táyọ̀ fi parẹ́. iná la fẹ́ ṣe kàn yín ọlọ́mọṣẹ́ lè láti máa fẹ́ ní kọ̀ọ̀kan wa. àwa náà ẹja gbà fọlọ́n ẹja ṣe sùúrù ẹja gbà pẹ̀lú ní dáadáa fún wa lẹ́yìn àdánwò inna ma'al usri yusra lẹ́yìn ìpọ́njú ìdẹ̀ra ló kù lẹ́yìn òṣì àrísìkí ló kù lẹ́yìn àárẹ̀ àlàáfíà ló kù lẹ́yìn àìríbi lọ kọ́lọ́hún sínà ló kù lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ló kù lẹ́yìn fún pínpín ẹ̀mí ọlọ́run bá aláwọ̀ padà dùnnú tọ́ọ̀ bá kú níwájú ọlọ́run. eléyìí ni ẹ̀kọ́ tá a kọ́ lára ẹran léyà tó pàtàkì jùlọ lẹ́yìn náà ká sì gbà pé ẹran léyà ẹ̀sìn ni bá a ṣe pa fọlọ́run àgbọ̀dọ̀ pẹ́ran fún nǹkan míì mọ́ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba láti fi wá oore àbí láti fi wá ìdáàbòbò níbi aburú àgbọ̀dọ̀ mẹ́ran lọ́bi kankan àwọn táwọn pẹ́ran léyà yìí táwọn sọ ní pé Ànábì Ibrahim là ń tẹ̀lé Ànábì Ibrahim sì ni ọlọ́run ọba aláàní pẹ́ran fún kìí pẹ́ran fún sà. lẹ́yìn náà ká lè mọ̀ pé ọdún ẹ̀yọ́ maya mi ọjọ́ ọdún ọjọ́ ìbáàdà ni kìí ṣe ọjọ́ ẹ̀ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ máa fi ọtí ká máa fi jẹran léyà. tẹ́ ẹ bá ń káàkiri láàrin Èkó ẹ mọ̀ láwọn èèyàn tí wọ́n dín ẹran léyà wọ́n wá gbé ọtí kalẹ̀ wọ́n mọ̀ fọtí jẹran wọ́n mọ̀ fẹ́ràn mutí gbogbo àwọn eléyìí ọ̀sọ́dún o torí ń jẹ́ ọdún ọjọ́ ọpẹ́ ni tó yẹ ká máa dúpẹ́ pé Ọlọ́run ní kọ́dún ni ó tún bá wa láyé kó wá jẹ́ pé ìjọ ọdún yẹn ni wọ́n wá ń ṣe Ọlọ́run o tún wá ṣẹ̀ ní kọ̀rọ̀ o tún wá tu ọtí síwájú lé pẹ̀lú ẹran léyà irú ẹni tí bá ń ṣe báyìí aláboró ni wọ́n. níjọ́ ọdún léyà àwọn ọ̀daràn kan bẹ tán láwọn kéwú tí wọ́n ní ẹ máa bọ̀ wá sí eré fídì ńlá kan bóyá station rédíò kan àbí tẹlifíṣàn kan ẹ máa bọ̀ wá ẹ wá jó alájà kìnnì kan fẹ́ pàdé yín alájì kìnnì kan fẹ́ pàdé yín wọ́n fẹ́ kọrin gbogbo àwọn eléyìí ọ̀daràn ni wọ́n lábẹ́ ẹ̀sìn Ọlọ́run ọba wa Ọlọ́run ni ẹ̀rẹ́ ju tẹ bá róbìnrin òun wá ń lùlù sóbìnrin ń bàdí olóńgbẹ́sìn ga kí wàá ṣetá ni wọ́n ké o níjọ́ ọdún léyà àwọn tẹ́ máa ń bọdún jẹ́ nìyẹn o èèyàn gbọ́dọ̀ jọyìn irú wọn àwa bẹ̀ lọ́wọ́n ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọdún tí ń bọ̀ yìí mọ́tàjọ́ bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa mọ́sálẹ̀ yìí tí ń bọ̀ yìí mọ́sálẹ̀ láti mọ̀ fún wa mọ́tàjọ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر
فصل لربك وانحر إن شانئك هو الأبتر